Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. GANUSI tó bá GANUSI ó ti méje mi nìyẹn ká méjèèjì kájọ máa ṣe nǹkan rẹ̀ nǹkan dára. tódà ń bẹ lọ́dọ̀ mi jẹ́ ń gbé jáde ọ̀rẹ́ wa bóyá o tiẹ̀ mọ̀ bóyá kò lè GANUSI tó bá GANUSI ó ti méje mi nìyẹn ká méjèèjì kájọ máa ṣe nǹkan dáadáa. GANUSI GANUWA wọ́n pè mí sí bẹ́ẹ̀ ni o ibi wọn ò bá pè mí sí ó lè rí mi bẹ́ẹ̀ rárá o GANUSI GANUWA wọ́n pè mí sí bẹ́ẹ̀ ni o ibi wọn ò bá pè mí sí ó lè bá mi bẹ́ẹ̀ rárá. Ohun tá a máa jẹ là ń wá o. gbọ́ tódà ń bẹ lọ́dọ̀ mi jẹ́ ń gbé jáde ọ̀rẹ́ wa bóyá o tiẹ̀ mọ̀ bóyá kò lè GANUSI tó bá GANUSI o ti méje mi nìyẹn ká méjèèjì kájọ máa ṣe nǹkan rẹ̀ GANUSI GANUWA wọ́n pè mí sí bẹ́ẹ̀ ni o ibi wọn ò bá pè mí sí ó lè bá mi bẹ́ẹ̀ GANUSI GANUWA wọ́n pè mí sí bẹ́ẹ̀ ni o ibi wọn ò bá pè mí sí ó lè rí mi bẹ́ẹ̀ rárá. Ọlọ́run bá sọ pé àwọn tó ń orí ẹ̀dá kankan. Ọlọ́run bá sọ pé àwọn tó ń orí ẹ̀dá kankan tí ó sọ pé wọ́n ti dé. Àjíbọ́lá PASUMA mo ń bọ̀ wọ́n ti dé. Bàákà ìmọ̀lẹ̀ Kúnlé Ìjàyà mo ń bọ̀ wọ́n ti dé o. Tí bá dé làbàkà gbogbo ojú ní orin ẹwà pé kánjú kan lọ gbogbo etí ni ó gbọ́. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.